ti rí ìgbẹ̀yìn ẹni re Alhaji Hasan Taiwo ògògó kúlódò ìjẹ́ sí ẹ̀yìn yín ṣó lè rí bí ìgbẹ̀yìn Taiwo Hasan bó ṣe rí yìí? Ìgbẹ̀yìn yóò lè dá o, àtúbọ̀tán yóò lè dá. Gbogbo ẹ̀yin artist, gbogbo ẹ̀yin actor tó jẹ́ yí pé ìbásùn lẹ máa ń béèrè lọ́wọ́ àwọn obìnrin kí ẹ tó star wọn, kẹ́ ẹ tó lò wọ́n as lead role. Ṣé ẹ ti rí ìgbẹ̀yìn ẹni tó dáa? Báwo ni ìgbẹ̀yìn aláìdá tọ̀dọ̀ yìí ṣe fẹ́ rí? Ẹni tó dáa ayé á sọ̀rọ̀ ẹ̀ nígbà tó bá wà láyé, tó bá kú ayé á tún máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa lọ. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá rí bọ́lẹ̀, gbogbo èrè dáadáa tó ti ṣe yẹn, àwọn ọmọ ẹ̀, àwọn èèyàn ẹ̀ ló máa jèrè iṣẹ́ yẹn lọ. Ẹni tí ò dáa náà, àwọn kan wọ́n máa tàn lójú ayé ẹ̀ nígbà tí lára àwọn tí wọ́n ń tàn yẹn tí wọ́n máa sọ lẹ́yìn pé lọ́jọ́ kanjọ́ kan o wá ṣàforí ipò ìsílẹ̀, lọ́jọ́ kanjọ́ kan o ikú àṣàpá ẹ́. Àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ sí rèé lágboolé ẹntátémẹ́ǹtì lápapọ̀, látòrí àwọn tó ń ṣeré tàgé, àwọn tó ń kọrin, àwọn adẹ́rìn-pòṣónú, àwọn promoter, àwọn marketer, àwọn producer. Ìgbẹ̀yìn Alhaji Taiwo Hasan tí gbogbo ayé mọ̀ sí ògògó, gbajúgbajà gbòógì nínú àwọn òṣèré tíátà Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ó kú. Ẹ wo bí ìgbẹ̀yìn wọn ṣe rí, ẹ wo báwọn èèyàn ṣe ń gbé wọn, ẹ wo ohun tí ìmáàmù àgbà ìlú Ìláró tí wọ́n sọ. Bẹ́yìn bá wá kú, báwo lẹ̀yìn yín ṣe fẹ́ rí? Táìsàn kan bá ṣe yín bí irú eléyìí tó ṣe Alhaji Hasan Taiwo yìí, ṣé kìí ṣe pé àwọn èèyàn máa gbàdúrà káìsàn yẹn kó mẹ́mí yín lọ ni? Ẹ̀yin marketers, ẹ̀yin promoters, ṣé ẹ rántí bẹ́ẹ̀ ṣe ṣe àwọn onífíìmù? Ṣé ẹ rántí bẹ́ẹ̀ ṣe ṣe àwọn tí wọ́n ń kọrin? Àwọn onífíìmù wọ́n á gbé fíìmù wá sọ́dọ̀ yín, owó tó yẹ kó jẹ́ titi wọn ẹ̀ ní fún wọn. Wọ́n á fi 1 million naira, wọ́n á fi 2 million naira, wọ́n á fi ṣe fíìmù. Ṣùgbọ́n nítorí pé ẹ̀yin fẹ́ máa dán, káwọn ọmọ yín wà níbi tó dáa, káwọn ìyàwó yín wà níbi tó dáa, kẹ́yìn gun mọ́tò gidi ẹ lè ní 300,000 lẹ́ máa ra fíìmù tó wọ́ọ̀tì 2 million naira lẹ́ máa rà lọ́wọ́ wọn. Ṣé ẹ gbàgbé pé wọn ò rójú owó mèlè tàṣèrè? Ẹ wò bí gbogbo àwọn èèyàn ṣe ń ké. Ìyá wa Madam Ṣájẹ́, wọ́n gbé máìkì dání báyìí, wọ́n ń sunkún, ọwọ́ wọn ń gbọ̀n. Ṣé ẹ ti ráyé? Ṣé ẹ rí i pé ògògó ò fi àná wọn ò fi ba òní jẹ́? Ọ̀pọ̀lọpọ̀ yín ti fi àná ẹ ti fi bòní jẹ́ o. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan. Ẹ̀yin ẹbí ògògó, ẹ̀yin ọmọ ògògó, ìyàwó ògògó, ẹ lọ mọ̀ nǹkan kan dájúdájú o. Ọlọ́run mú olódodo ògògó lọ síwájú ọjọ́ ìbí ni. Ẹ béèrè lọ́wọ́ mi pé báwo ló ṣe jẹ́? Ẹ̀yin olóṣèlú wa lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ máa ń jayé bẹ́ẹ̀ ní jẹṣu, ṣé ìgbẹ̀yìn yín ṣó máa dáa? Ṣé ẹ máa ní àtúbọ̀tán rẹ̀? Ẹ má yẹ ká banújẹ́ jù, ẹ jẹ́ kí inú wa kó máa dùn, ẹ jẹ́ ká yọ̀ wá kó máa kún. Àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n á máa sọ wípé kọ́lọ́run má jẹ́ kí oníwájú kó kẹ́yìn, kọ́lọ́run má jẹ́ kẹ́ni tó máa kẹ́yìn kó síwájú. A bá Alhaji Taiwo Hasan
ògógó kúlódò abáwọn dúpẹ́ o abáwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé wọ́n lo ìgbésí ayé wọn dáadáa. Gbogbo ẹ̀yin tá a dárúkọ wọn wọ̀nyí ìjẹ́ ṣé ìgbésí ayé yín ṣé gbẹ̀yìn yín ṣó máa dá báyìí. Látìgbà tí ẹ̀dá ti múra láti wá sí ilé ayé bá a ṣe kọre bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni akọ ibi bá a ṣe kọ ìyè bẹ́ẹ̀ náà ni akọ ikú. Àdúrà tí gbogbo wa kọ̀ wá máa gbà ní pé kọ́lọ́run jẹ́ ká ṣe eléyìí tó pọ̀ mbẹ́. Ikú Alhaji Taiwo Hassan tí gbogbo ayé tí wọ́n mọ̀ wọ́n sí ògògó kúlódò kò sẹ́ni tí ó dùn kódà ẹni tó jẹ́ ọ̀tá wọn gan tó ń ṣojú ayé a máa kígbe pé ikú ògògó ó dùn òun. Ṣùgbọ́n kíní kan ni mo rò nígbàtí mo rí fọ́nrán kan ní orí ayélujára tí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlaró tí wọ́n sọ pé láti ibi tí àwọn wà yẹn o débi tí wọ́n ti máa ṣètò kíkírun láti sin òkú Alhaji Taiwo Hassan. Ọmọ ya wa tó relé a ò ní fi mọ́tò gbé òkú ẹ̀ dé pàmílíọ̀nù ọgbọ́n láti. Ọlọ́run àpẹẹrẹ gbogbo ọmọ Ìlaró wa sì máa tẹ̀lé láti pẹ̀lú ẹsẹ̀ tá máa dé pàmílíọ̀nù. Ẹ̀ńtá ẹ̀pọ̀ ọmọ Ìlaró lódodo ní gbogbo lóhun tóbi tó. Ọlọ́run àpẹẹrẹ ó kú ẹnìkan tí èsì gbọ́ lóhun tóbi o. Ẹni ò tí gbọ́ lóhun tóbi. Wọ́n ní wọn ò ní gbé wọn sínú mọ́tò àwọn máa gbé wọn ní ìgbé ẹ̀yẹ ìgbé tó lọ́lá jùlọ sí apá ni tó bá ti rí àwọn kan á máa gbà á wọ́n á máa gbé wọn kí gbogbo ayé lè rí pé ẹni rè lọ. Mo wá jókòó mo ronú pé bẹ́ẹ̀ni rere kan bá lọ ẹni rere tó lọ yẹn tí kì í ṣe gọ́fúnà tí kì í ṣe president tí ó gbẹ̀gbẹ́ òṣèlú kankan rí tí ò nípò kankan nílùú ẹ̀ rí ṣùgbọ́n nítorí pé ó jọmọ ìlú yẹn tí wọ́n wá ní kó fún ní ọ̀nà tó bá yẹn á jẹ́ pé ẹni tó dáa òun lẹ́ni yẹn o. Mo wá ronú mo wá fẹ́ sọ̀rọ̀ tọ̀dọ̀ mi lọ báyìí. Ẹni tó dáa ayé á sọ̀rọ̀ ẹ̀ nígbà tó bá wà láyé tó bá kú ayé á tún máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa lọ. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá rí bọ́lẹ̀ gbogbo èrè dáadáa tó ti ṣe yẹn àwọn ọmọ ẹ̀ àwọn èèyàn ẹ̀ lọ́ máa jèrè iṣẹ́ yẹn lọ. Ẹni tí ò dáa náà àwọn kan wọ́n máa tàn lójú ayé ẹ̀ nígbà tí lára àwọn tí wọ́n ń tàn yẹn tí wọ́n máa sọ lẹ́yìn pé lọ́jọ́ kanjọ́ kan o wá ṣàforí ipò ìsílẹ̀ lọ́jọ́ kanjọ́ kan o ikú àṣà pa ẹ́ tó ń ṣe bí ọlọ́ba tó ń ṣe bí ọlọ́run yìí. Tírú ẹni bẹ́ẹ̀ bá kú àwọn ọmọ ẹ̀ àwọn ẹbí ẹ̀ òun gangan wọ́n á jèrè gbogbo iṣẹ́ tí ẹni yẹn ṣe. Àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ sí rèé lágboolé ẹńtátẹ́mẹ̀ntì lápapọ̀ látòrí àwọn tó ń ṣeré tàgé àwọn tó ń kọrin àwọn adẹ́rìn-pòṣónú àwọn promoter àwọn marketer àwọn producers tẹ́ ẹ jẹ́ lọ́kùnrin ọkùnrin ní kíní yẹn bá wíjú o tó jẹ́ pé
ọmọ obìnrin tó bá fẹ́ lọ sókè dandan ni kí ẹ bá wọn ní àṣepọ̀. Ẹlòmíì pàápàá ẹ tó bá ní àṣepọ̀ gbogbo ìlérí tẹ́ ẹ ṣe fún yẹn àwọn ajá sásán. Ṣùgbọ́n tẹ́yìn náà tẹ́ bí ọmọ obìnrin, mo bá fẹ́ sọ nǹkan kan fún ilé ní Igbehin Aliaj Taiwo Hassan tí gbogbo ayé mọ̀ sí Ògògó, gbajúgbajà gbòógì nínú àwọn òṣèré tíátà Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ó kú. Ẹ wo bí ìgbẹ̀yìn wọn ṣe rí, ẹ wo báwọn èèyàn ṣe ń gbé wọn, ẹ wo ohun tí ìmáàmù àgbà ìlú Ìlárò tí wọ́n sọ. Bẹ́yìn bá wá kú, báwo lẹ̀yìn yìí ṣe fẹ́ rí? Táìsàn kan bá ṣe yín bí irú eléyìí tó ṣe Aliaj Hassan Taiwo yìí, ṣé kìí ṣe pé àwọn èèyàn máa gbàdúrà káìsàn yẹn kó mẹ́mìí yín lọ ni? Tí àwọn ọmọ yín bá ní ìdìrànwọ́ lọ́dún ẹnìkan, ṣé kìí ṣe látara àwọn ìwà búburú tẹ́ ẹ ti wù sáwọn èèyàn ló máa fa okùnfà wàhálà tí ò ní jẹ́ kí ìrànwọ́ yẹn kó tó àwọn ọmọ yín lọ́wọ́? Ẹ̀yin marketers, ẹ̀yin promoters, ṣé ẹ rántí bẹ́ẹ̀ ṣe ṣe àwọn onífíìmù? Ṣé ẹ rántí bẹ́ẹ̀ ṣe ṣe àwọn tí wọ́n ń kọrin? Àwọn onífíìmù wọ́n á gbé fíìmù wá sọ́dọ̀ yín, owó tó yẹ kó jẹ́ titi wọn ẹ̀ ní fún wọn. Wọ́n á fi 1 million naira, wọ́n á fi 2 million naira, wọ́n á fi ṣe fíìmù. Ṣùgbọ́n nítorí pé ẹ̀yin fẹ́ máa dán káwọn ọmọ yín wà níbi tó dáa, káwọn ìyàwó yín wà níbi tó dáa, kẹ́yìn gun mọ́tò gidi ẹ lè ní 300,000 lẹ́ máa ra fíìmù tó wọ́ọ̀tì 2 million naira lẹ́ máa rà lọ́wọ́ wọn. Ṣé ẹ gbàgbé pé wọn ò rójú owó mèlè tàṣèrè? Ṣé ẹ ti rí ìgbẹ̀yìn ẹni re Aliaj Hassan Taiwo Ògògó kúlódò? Ìjẹ́ ṣí ẹ̀yìn yín ṣó lè rí bí ìgbẹ̀yìn Taiwo Hassan bó ṣe rí yìí? Ìgbẹ̀yìn yóò lè dá o, àtúbọ̀tán yóò lè dá. Gbogbo ẹ̀yin artist, gbogbo ẹ̀yin actor tó jẹ́ yí pé ìbásùn lẹ máa ń béèrè lọ́wọ́ àwọn obìnrin kí ẹ tó star wọn, kẹ́ ẹ tó lò wọ́n as lead role. Ṣé ẹ ti rí ìgbẹ̀yìn ẹni tó dáa? Báwo ni ìgbẹ̀yìn aláìdá tọ̀dọ̀ yìí ṣe fẹ́ rí? Ẹ wò bí gbogbo àwọn èèyàn ṣe ń ké. Ìyá wa Madam Ṣájẹ́ wọ́n gbé máìkì dání báyìí, wọ́n ń sunkún, ọwọ́ wọn ń gbọ̀n. Ṣé ẹ ti rí ayé? Ṣé ẹ rí pé Ògògó ò fi àná wọn ò fi ba òní jẹ́? Ọ̀pọ̀lọpọ̀ yìí ti fi àná ẹ ti fi bòní jẹ́ o. Tí òótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ẹ jẹ́ ká bára wa sọ. Ọ̀pọ̀lọpọ̀ yìí ti fi àná yín ẹ ti fi bòní jẹ́. Ṣé ẹ ti lérò pé bó ṣe máa lọ títí nìyẹn? Ẹ jẹ́ ti wá gbàgbé pé àwọn kan máa ń kọ sẹ́yìn mọ́tò, wọ́n á ní kò lọ títí láyé. Ilé ayé yìí ò lọ títí, ẹnìkan ò tẹ̀ láyé. Ẹ̀yin lẹ́lòní, ṣẹ́yìn lẹ máa lọ́la. Ìgbẹ̀yìn Ògògó rèé. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan. Ẹ̀yin ẹbí Ògògó, ẹ̀yin ọmọ Ògògó, ìyàwó Ògògó, ẹ lọ mọ̀ nǹkan kan dájúdájú o. Ọlọ́run mú olódodo Ògògó lọ síwájú ọjọ́ ìbí ni. Ẹ béèrè lọ́wọ́ mi pé báwo ló ṣe jẹ́? Tọ́lọ́run bá mọ̀ pé ẹni yìí ẹni òtítọ́ ni, kò gbọ́dọ̀ tọwọ́ bẹ̀ṣẹ̀ kó tó padà wá sọ́dọ̀ èmi Ọlọ́run. Irú àìsàn tó dé yìí kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe títí tó bá ku ẹnìkọ̀la kẹ́ẹ̀rù irú ẹni bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ aláwo, tàbí kí wọ́n lo nǹkan tí ò tọ́ tí inú Ọlọ́run ò dùn sí tó lè jẹ́ kí àlùjọ́nà wọn kó mẹ́hẹ. Ọlọ́run á gbẹ̀mí wọn lénìí. Àwọn kan jáde wọ́n ní tó bá gbé Ògògó lọ sídìí Ọ̀ṣun, ẹni tó ti ń balẹ̀ ayé ẹ̀ bọ̀ pẹ̀lú Ọlọ́run
fún ọjọ́ tó ti pẹ́ wọ́n ní kó gbé lọ sídìí Ọ̀ṣun kó bọ Ọ̀ṣun fún kó ṣèkúrú kó gbé lọ sétí òkun gbogbo nǹkan tó jẹ́ pé nígbà tí ògògó wà ní good health tí ò lè dánwò tó ní kí wọ́n lọ ṣe fún wọn nígbà tí ara wọn kù díẹ̀ káàtó Ọlọ́run gan ó wò wọ́n Ọlọ́run nìkan ló mọ àárín òun àti ògògó òun mo ṣe sọ wípé Ọlọ́run mú olódodo ògògó kú lódò lọ síwájú ọjọ́ bìíní àwọn kọjáde wọn ló dá wọn lójú ewé leléyìí àwọn ti ṣe sínú kẹ́ẹ̀kì kí wọ́n gbé lọ fún ògògó kí wọ́n máa mú láàárọ̀ kí wọ́n máa mú lálẹ́ nígbà tó di ọjọ́ kejì ẹni yẹn jáde Olúwa ṣeun o ara ògògó ti ń yí padà nǹkan tóun lò fún ara ẹ̀ ti ń yá ẹ má yẹ ká banújẹ́ jù ẹ jẹ́ kí inú wa kó máa dùn ẹ jẹ́ ká yọ̀ wa kó máa kún àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wa máa sọ wípé kọ́lọ́run má jẹ́ kí oníwájú kó kẹ́yìn kọ́lọ́run má jẹ́ kẹ́ni tó máa kẹ́yìn kó síwájú abá Alhaji Taiwo Hassan ògògó kúlódò abáwọn dúpẹ́ o abáwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé wọ́n lo ìgbésí ayé wọn dáadáa gbogbo ẹ̀yin tá a dárúkọ wọn wọ̀nyí ìjẹ́ ṣé ìgbésí ayé yín ṣé gbẹ̀yìn yín ṣó máa dá báyìí ẹ̀yin olóṣèlú wa lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ máa ń jayé bẹ́ẹ̀ ní jẹ́ṣu ṣé ìgbẹ̀yìn yín ṣó máa dá ṣé ẹ máa ní àtúbọ̀tán rẹ̀ ẹ̀yin actors ẹ̀yin actress ṣé ìgbẹ̀yìn yín máa dá ṣé ẹ máa ní àtúbọ̀tán rẹ̀ ẹ̀yin marketer ẹ̀yin promoter ṣé ìgbẹ̀yìn yín máa dá ṣé ẹ máa ní àtúbọ̀tán rẹ̀ bíi ìgbẹ̀yìn Taiwo Hassan àti àtúbọ̀tán ẹ̀ bó ṣe dá yìí ẹ bá a pín fọ́nrán yìí ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko òdodo ọ̀rọ̀ a máa korò ṣùgbọ́n ní ìgbẹ̀yìn òtítọ́ a máa dùn ẹni tó bá tabà ẹ jẹ́ kó lọ túbẹ̀ ṣe ni o ẹni tó bá tabà ẹ jẹ́ kó lọ túbẹ̀ ṣe ni o èèyàn kì í gbélé ayé kó má ṣe rere ìwọ tó o bá wo fọ́nrán yìí padà lọ wo fọ́nrán ògògó kó o wá wò ó kó o wá máa gbọ́ bóyá ògògó kúlódò tẹ̀wá ṣẹnìkan bí tàbí kò ṣẹnìkan bí a ò gbọ́ ṣùgbọ́n tí wọ́n bá kú tàbí táìsàn kan bá ta lé ẹ ṣé wọn ò ní sọ pé Ọlọ́run má jẹ́ kí lágbájá kó yè nínú àìsàn tó ń ṣe yìí ẹ bá pín fọ́nrán yìí ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko ó kó dóró ọ̀rọ̀ ní mídíà ire o.